Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ ọdún bí, ṣàlàáfíà la bá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Lẹ́yìn tí gbogbo wa ti mọ bó ṣe ń lọ báyìí, kí Elédùmarè máa ṣọ́ wa ní Yorùbá nation no going back náà ṣe ni. Lọ́wọ́ yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti sọ̀rọ̀ nípa ikú Buhari. Bẹ́ẹ̀ ni, wọ́n ti sọ̀rọ̀ nípa ikú Buhari. Oríṣiríṣi ló ti ṣẹlẹ̀. Ẹ mọ̀, gbogbo ọmọ Yorùbá, àwa ti sọ a ti sọ nǹkan tí àwa fẹ́. Ẹnikẹ́ni tó bá ní pé ẹnu ọmọ Yorùbá rùn, ẹnikẹ́ni tó bá ní pé òun fẹ́ yí nǹkan tí Elédùmarè tí wọ́n ti fi òǹtẹ̀ lé, tí wọ́n ti sign, then ẹni náà ó máa rí ìyà tó tọ́ àti tó yẹ. Buhari ti kú o, àwa ò fi yọ̀ o, ṣùgbọ́n a fi ń gbé iṣẹ́ Olúwa Elédùmarè ga ni. Lọ́wọ́ yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti bá Buhari, wọ́n ti bá àwọn ẹbí Buhari kẹ́dùn. Ó ya Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́nu gidigidi. Ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ báwo la ṣe máa pè é? Ó jẹ́ nǹkan tó ṣe kàyéfì, tó jẹ́ kàyéfì fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé Buhari táwọn gba ìjọba lọ́wọ́ ẹ̀, òun ló ti wá di olóògbé yìí. Lẹ́sìn lélẹ́yìí o, fún gbogbo àwọn olórí tó wà níbẹ̀ tó ń rò pé àwọn lè ṣe bó ṣe wù wọ́n, tó ń rò bí Ọlọ́run ni àwọn, tó ti yé yín báyìí. Owó ò gba Buhari lẹ̀ o, ipò ò gbà lẹ̀ o. Ibi tẹ́ bá ti mọ̀ pé anything tí Ọlọ́run bá fi ọwọ́ sí pé this is what I have signed, no man should change it. Àwa fi eléyìí a fi ń pe àkíyèsí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ ti rí bó ṣe ń lọ báyìí. Kí Elédùmarè máa ṣọ́ gbogbo wa ní Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni, lọ́wọ́ yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti jáde, wọ́n ti sọ̀rọ̀. Wá gbọ́ nǹkan tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sọ. Èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ o. Màá máa kà á fún yín. Just in, President Tinubu reacts to Buhari's death, speaks with Aisha. Onto this, Nigerian former President Major General Muhammadu Buhari, retired, passed away today in London at approximately 4:30 p.m. local time after a prolonged illness, the presidency has confirmed. Now, in an official statement on Sunday evening, President Bola Ahmed Tinubu expressed deep sorrow at the loss of his predecessor and then national leader. President Tinubu personally phoned Mrs. Aisha Buhari, the widow of the late president, to extend his heartfelt condolences and then to offer the support of the federal government during this difficult time. Now, the statement reads in full. I quote, "It is with profound sorrow and a heavy heart that I received the news of the passing of His Excellency Major General Muhammadu Buhari, retired, GCFR, my predecessor, who departed this life today, Sunday, July 13, 2025, at our hospital in the United Kingdom. President Buhari was to the very core a patriot, a soldier, a statesman. His legacy of service and then sacrifice endures. He served Nigeria with unwavering dedication, first as a military leader from January 1984 to August 1985, and then later as a democratically elected president from 2015 to 2023. Duty, honor, and then a deep commitment to the unity
and the progress of our nation defined his life. He stood firm through the most turbulent times, leading with quiet strength, profound integrity, and an unshakable belief in Nigeria's potential. He championed discipline in public service, confronted corruption head on, and then placed the country above personal interests at every turn. In this moment of national mourning, I extend my deepest condolences to his beloved wife Aisha, with whom I have been in constant touch, his children, the entire Buhari family, and then all who knew and loved him. I also extend my condolences to the government and the people of Katsina State, most especially the people and then traditional leaders of Daura Emirate. We honor his service, we reflect on his legacy, and then we pray for the peaceful repose of his soul. As a mark of respect to our former leader, I have directed that all national flags fly at half staff across the country for 7 days from today. I have also summoned an emergency Federal Executive Council session on Tuesday dedicated to his honor. The federal government will accord President Buhari full state honors befitting his sterling contributions to our country. May Allah forgive his shortcomings and then grant him Jannah feathers, and then may his life continue to inspire generations of Nigerians to serve with courage, convictions, and selflessness. Okay o, òun ni ẹ ti gbọ́ yẹn. Ṣé ẹ̀ ń gbọ́ bí wọ́n ṣe pọ́nra wọn lé lórí bíbáyìí? Elédùmarè á máa fún wa ṣe. Ó ti ṣẹlẹ̀ báyìí, kò sí ẹnikẹ́ni tí ó fẹ́ emulate ìwà tí Buhari hù. Àbí ṣé kò ṣe Buhari tó ní kán lọ pa ẹni tí ò ṣẹ̀ mọ́lé? Àbí ká ní pé wọ́n ti pa olóyè Sunday Igboho ńsìn, ṣé gbogbo nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń sọ òun náà lọ́yìn máa sọ? Ìyẹn ò tiẹ̀ ń ṣe problem náà, gbogbo ẹ̀ náà ni gbogbo ọmọ Nàìjíríà mọ̀. Lọ́wọ́ yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti sọ̀rọ̀ nípa normal level ni. Mo jẹ́rìí àwọn èèyàn tí ní pé normal thing ni bí Tinubu máa ṣe sọ náà nìyẹn. Bí Tinubu máa ṣe sọ náà nìyẹn. Tinubu ti sọ̀rọ̀ lé lórí. Lọ́wọ́ yìí kí olúkálùkù wa kí a máa ṣe rere. Gbogbo wa náà la mọ̀ bó ṣe ń lọ. Somebody made it clear, èèyàn kan ní pé that man would have pied, rest in peace, and entered ó ti yé yín, but you prevented him by using him to achieve aim with well, oríṣiríṣi là ń sọ. Ó mà ṣe o. Èèyàn kan dárúkọ pé ọ̀run àpáàdì. Okay. Wow, ó mà ṣe o. Nigerian government, do the needful. We are suffering. Gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn àpò tiyín ni ẹ̀ ń sọ, ìyà ń jọmọ̀lú. Ìwọ tó bá wà lé orí ipò ńsìn, ó yẹ kó máa fi kọ́gbọ́n. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ń fi kọ́gbọ́n báyìí. Ṣó wá ń yé yín báyìí, ṣó ti wá ń clear sí yín báyìí wípé ẹ̀yin kọ́ lẹ ní ara yín. Ká ní pé owó ni, ká ní pé owó ni wọ́n fi ń ṣe ayé, ó yẹ kí Buhari yìí wà láyé o. Ká ní pé torí owó tó ní ló fẹ́ ní pé a ò ní kú mọ́, ó yẹ kí Buhari wà láyé. Gẹ́gẹ́ bí ìròyìn, wọ́n ní pé ó kú ní at the age of 82 years. Though àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní Buhari ti kú sẹ́yìn, àwọn ò mọ̀ yẹn. Ìtàwá confam òun làwa mọ̀. Kò sí ẹni tó ń jẹ́ Buhari mọ́ lọ́rọ̀ kan ṣá. Ìtí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ pé àwọn ti pè ìyàwó ẹ̀ pé àwọn ti bá kẹ́dùn. Well, tó bá jẹ́ pé Buhari yẹn náà ni o tó fẹ́ Aisha, kò sí wàhálà. Nǹkan tá a mọ̀ ni wípé ó ti lọ tiẹ̀ nìyẹn. Lọ́dọ̀ tiwa kò ṣeré o. Àwa mọ̀ bóyá ó ṣeré ní lọ́dọ̀ ẹlòmíì. Gbogbo wa náà la rí gbogbo nǹkan tó ń lọ. Lọ́wọ́ táyìn bá yín sọ̀rọ̀ yìí, olóyè Sunday Igboho ṣì wà ní ẹ̀yìn odi. Buhari náà ni ó wà nídìí ẹ̀. Ṣó ṣeré bẹ́ẹ̀ yẹn?
ọmọ yorùbá nation ní ọ̀nà àbáyọ o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni àní rí jù báyìí lọ lórí eléyìí ẹ̀yin èèyàn wa. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o, ẹni tó bá lámà bọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.